gbàgede àṣà ni, gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà ni, ẹ̀mú kó má dà kọrin o. gbàgede àṣà ni, Gbàgede gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Gbàgede àṣà lẹ́tọ̀. Kadi koroba o, kadi suku, Kádàdí mọ́lẹ̀ o, bẹ́ẹ̀ni Ìtọ́jú sọ́kọ, Kẹ̀mbẹ̀sányán bàbá ṣọ́. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá. Àgbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn. Bẹ́ẹ̀ni o. Kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi, ẹ fàṣà ọmọ. Gbàgede gbàgede àṣà ni, asailewa ni. gbàgede àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Ìjàyí ta tó kún ètò yẹn o. Àṣà ni, ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa. Tó ṣí wa létí lọ́sẹ̀ yìí. Gbàgede àṣà lẹ́tọ̀. Gbàgede àṣà lètò tọ̀sẹ̀ yìí á tún lẹ́tìkẹ́ á lẹ́tìkẹ́ àní á lẹ́tìkẹ́ gbáà. Torí pé tòtò ń ṣí wa létí ọ̀hún ti dé, ó ti balẹ̀ gùdẹ̀. Yèyé gbàgede àṣà náà ti balẹ̀ gùdẹ̀, ètò ọ̀hún ti wá wọlé dé wẹ́rẹ́. Àwa kó kinní ọ̀hún dé lóní ràbájì gan àti lóní rẹ̀gẹ̀dẹ̀ fìhín. Àní kìkìdá kẹ́yìn ó kàn mú kàlẹ̀ towó kẹ́ mú kàlẹ̀ tọmọ. Àní kẹ́ mú kàlẹ̀ tàìkú baálé ọ̀rọ̀ kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní fetí gbéyàwó ọ̀rọ̀ nítorí pé ètò náà kẹnu gan-an. Mo ní kádi korobá kádi ṣùkú àdìmọ́lẹ̀ Kẹ̀mbẹ̀sányán bàbá aṣọ nínú àṣà Yorùbá nìmúra wà. Àṣà ẹni, àṣà ìmúra, àṣà ìjẹun, àṣà ìwọṣọ, àṣà gbogbo àṣà àti ìṣe tí èèyàn bá ń ṣe òun ló máa júwe ẹ̀yà àti ibi tó ti wá. Mo sì máa ń sọ fún wa lórí ètò yìí pé àwọn ẹ̀yà tí wọ́n bá fẹ́ parun, àṣà àti èdè wọn náà máa kọ́kọ́ gbà lọ́wọ́ wọn ni mo fi ń sọ wípé ẹ má jẹ́ wọn ó gba àṣà Yorùbá lọ́wọ́ wa, ẹ má jẹ́ wọn ó gba èdè Yorùbá kúrò lẹ́nu wa nítorí pé tẹnitẹni tàkísà ń ta àtàn, ọmọ tó sọ lẹ́nu ló sàpò ìyàkọ́rùn. Àní àìrìnpọ̀ níjọmọ ejò níyà, bọ́ká bá síwájú tí paramọ́lẹ̀ tẹ̀lé, tí ṣèbí àti òjò là ń wọ́ rúrú bọ̀ lẹ́yìn, kò sí ọmọ náà tí yóò dúró dejò láàrin oko, kò sí ọmọ náà tí ó jọṣẹ. Bẹ́ẹ̀ ni òun ni mo fi ń sọ fún wa ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ pé ẹ jẹ́ àjọ pawọ́pọ̀ gbé àṣà tiwantiwa lárugẹ. Ẹ káàsán nílùú Ẹ̀gbá mọ́lísàbí agbóngbò àkàlà, ẹ kú dédé àsìkò yìí jákèjádò àgbà ńlá ayé. Àní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò mí lórí òpó ẹ̀rọ ayélujára Facebook, lórí òpó ẹ̀rọ ayélujára YouTube, ìyẹn ti Yèyé Gbàgede Àṣà, gbogbo àkókò tí ẹ̀yin tẹ́ ń wò mí bá wà pátápátá ni mo fi kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yẹn ní mórí búṣọ ẹnu ẹ̀ wá ní ṣàwúre lẹ́yìn gbèsè. Yèyé Gbàgede Àṣà, Mojísọ́lá Àjàyí ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín, èmi lọ́mọ afẹ́bi sínú kò ń jẹ ahun. Èmi lọ́mọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fàyè jẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ni mí ọmọ afi bàràpìlẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkó. Agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà àgbè ló máa ń dájà wa. Ẹ ṣáà ti mọ̀ lórí ètò Gbàgede Àṣà láti ń ṣe ìgbélárugẹ àṣà Yorùbá, àṣà tiwantiwa kó má bàa parun. Mo ní kò ní sọwọ́ mi bàjẹ́, kò ní sọwọ́ mi parun, èmi ó sa gbogbo ipá àti agbára mi láti gbé àṣà Yorùbá ga. Mò ń bọ̀. Bẹ́ẹ̀ ni mo ní kí n dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ apàṣẹ iléeṣẹ́ Sweet FM fún àǹfààní ọ̀tun tí wọ́n fún wa lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ láti máa wá
sórí ìkànnì yìí láti máa pèdè nítorí pé yinyinyin kẹ́ni ṣèmí. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ẹ́dí Àìná lágbára gíwá iléeṣẹ́ Sweet FM, ipa ò ní pín in lágbára Ọlọ́run. Lọ́ra nọ́ra òun ni alákòóso àwọn ètò wa gbogbo, lágbára Ọlọ́run àjọṣe wa ò ní bàjẹ́. Ẹ jẹ́ n gbé ọpẹ́ yẹn padà sọ́wọ́dọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ yìí pátápátá, olórí oko káàfàtà, tó ní ká máa bùkèlè kórí òkèlè wa ó sì máa pọ́n, ó ní ká máa bùkèlè ká máa rọ́bẹ̀ fi jẹ́. Bàbá wa Sínítọ̀ Ọ̀nàlápọ̀ Bádára, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọlọ́wọ́ bọ́tìnì mi Daniel Akínmádé, Daniel òun ni ó ń bá mi tẹ́ ẹ fi ń gbọ́ mi ketekete lágbára Ọlọ́run. Ọwọ́ tó fi ń tẹ àkàndùn ò ní gé. Ẹ wò ó, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká tí òjàṣe ó bọ́ lọ́rùn wa. Àní láìsí olùgbọ́ kí lolùwí fẹ́ wí. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ ètò gbàgede àṣà, ẹ̀yin tẹ́ ẹ ti ń bá wa bọ̀ tipẹ́tipẹ́, ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa, ẹ̀yin tẹ́ ẹ tún ń darapọ̀ mọ́ WhatsApp group yèyé gbàgede àṣà. Àwọn kan ti ń pè mí, ẹ fi mí sórí group yẹn, àkàn kì í fi èèyàn síbẹ̀ ṣá nítorí kò bọ́fẹ̀ dé. Àkàn kì í fi èèyàn kan ṣá síbẹ̀. Àwọn èèyàn dáadáa, èèyàn gidi ni wọ́n darapọ̀ mọ́ group tiwa nítorí pé wọ́n gba fọ́ọ̀mù ni, kò bọ́fẹ̀ dé rárá. Bẹ́ẹ̀ ni, torí pé ẹni tí ó bá fi 2,000 naira gba fọ́ọ̀mù tó wọ gúrùpù tó wá di òpin ọ̀sẹ̀ tí wọ́n ṣètò lórí gúrùpù tó jẹ káàdì 1,000, Daniel, ṣé mo géènì ni àbí mo lùsì? Tó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ tí wọ́n tún ṣètò lórí gúrùpù tó tún jẹ káàdì 1,000, tá a fún un ní recharge card 1,000 lẹ́ẹ̀mejì àbẹ́ẹ̀mẹ́ta nínú oṣù kan. Ẹ dákun, ṣé mi ni mo géènì ni? WhatsApp group yèyé gbàgede àṣà kò bá ọ̀fẹ́ dé o. Owó ni wọ́n fi ń jọyìn rẹ̀ o. 2,000 náírà lówó fọ́ọ̀mù. Ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ti ń darapọ̀ mọ́ wa pátápátá, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Àwọn kan ti ẹ̀wà dáyàdì ni wọ́n. Láàárọ̀ ilẹ̀ bàbá wa kan wọ́n wà lórí gúrùpù yẹn tipẹ́tipẹ́, wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ tipẹ́tipẹ́. Wọ́n ní àti lórí rédíò àti lórí gúrùpù o, ká tún máa bẹ̀rẹ̀ sí fún àwọn èèyàn ní recharge card nìṣó. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín in. Ọ̀túnba Adéwálé Kazeem Hamzat, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Apagunpọ̀tẹ̀ orílẹ̀ Ifọ̀ ni, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Àpèsè gbogbo ìlú Ìgbórè tí létoko, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Jagunmólú ti Alágbàdo, oyè pọ̀, àwọn ni wọ́n jẹ́ ààrẹ àgọ́ tìlú Mìíràn, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Wọ́n wá jẹ́ general coordinator ti Àlímọ̀ṣọ́ local government fún ẹgbẹ́ Odour People Congress. Bàbá ṣe gudugudu méje yàyà mẹ́fà fún wa láàárọ̀ yìí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ipa ò ní pín in. A máa rí yín bá gbogbo ẹ̀yin èjìká tí ò jẹ́ ká ṣe ó bọ́ lọ́rùn wa. Wọ́n bá rí yèyé gbàgede àṣà tí ń dábí ẹdun tí ń rọ̀ bí òwe. Òun nìkan kọ́ o, àwọn èèyàn má jẹ́ èèyàn tẹ́ ń bẹ lẹ́yìn wa. Bàbá mi Àṣàmú Akínrìndé, ẹ̀mọ́ tó yà mí lẹ́nu nípa bàbá yìí, kàkà kí wọ́n tiẹ̀ máa rí wa, àwọn kan máa ń rí wa bíi orogún, ṣùgbọ́n bàbá yìí ò ṣe bẹ́ẹ̀. Bàbá sọ nǹkan kan, wọ́n á ní bẹ́ẹ̀ kọ́, báyìí ni wọ́n tún ṣe ń pè é. Gbogbo ìgbà tá a bá tún pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé mo mà tún ti ka ìwé kan, mo mà tún gbọ́ Yorùbá kan nínú ìwé tí òǹkọ̀wé yìí sọ. Wọn ò ní rí bí ẹni tí à ń yọ àwọn lẹ́nu. Wọ́n á tún ṣàlàyé pé òǹkọ̀wé yẹn sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n báyìí ni Yorùbá ṣe ń sọ. Lágbára lọ́wọ́ Elédùmarè, ipa ò ní pín in. Àṣàmú Akínrìndé, iwájú lójúgun ń gbé abá yín níwájú ni iwájú lọ́lá yín ò máa lọ. Ẹ wò lórí ètò gbàgede àṣà lónìí, ibi tá à ń lọ ò jìnnà rárá, ibi tá a fẹ́ yà ló pọ̀. Ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó èyí tá a ti ń bá bọ̀ lóníràbájì gan. Àwọn àgbáyé àtijọ́ wọn kì í fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó. Mo sọ fún wa níjẹ̀jọ́, mo ṣàlàyé díẹ̀ lórí bí Yorùbá ṣe ń ṣe ìtọ́jú ibi ọmọ láyé àtijọ́. Mo sọ fún wa pé ohun pàtàkì tó wà nípa ibi ọmọ, tó wà nípa ẹni tó bá gbé ibi ọmọ, òun ni pé nǹkan pàtàkì tó wà nípa ẹni tó bá gbé ibi ọmọ tó lọ rèé sí, òun ni pé òun ló ní ọmọ, àti pé ilé tàbí ẹni ilẹ̀ tí a bá rí ibi ọmọ sí, ilé tàbí ilẹ̀ tá a bá rí ibi ọmọ sí, ẹ má ṣì mí gbọ́ o. Ibẹ̀ ni wọ́n ti ní ọmọ. Bẹ́ẹ̀ ni, torí pé ìtọ́jú ibi ọmọ, ìyẹn placenta, tóyìnbó ń pè ní placenta, ó ṣe pàtàkì gan-an láyé àtijọ́.
torí ìdí èyí ó jẹ́ ohun pàtàkì, ohun ọ̀ranyàn fún obìnrin tó bá bímọ láti gbé ibi ọmọ yìí lọ sílé ọkùnrin tó bímọ fún láyé àtijọ́. Bó bá sì wá dẹjọ́ lọ́jọ́ iwájú pé ìwọ ló lọ́mọ ìwọ kọ́ ló lọ́mọ, ẹni tó gba ibi ọmọ ẹni tó gba ibi ọmọ, ó ní Yorùbá gbàgbọ́ wípé òun ló ní ọmọ. Ní àṣà Yorùbá fi yé wa pé òun ló ní ọmọ. Ó lágbára. Àmọ́ bí a lọ ò jìnnà rárá, bí mo ṣe sọ, mo ní bí ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí bá wá ṣe tó, Ọlọ́run ò ní fi àbíkú ṣe ilé wa, kò ní fi ilé wa ṣe ilé àbíkú. Tí ọmọ tá à ń sọ̀rọ̀ èyí tí kì bá ṣe àbíkú, ó ní bí àwọn àgbà àtijọ́ ṣe ń ṣe. Mo sọ fún yín pé tọmọ òun bá wà tó bá yè pèrègbèdè, ó ní bí wọ́n ṣe ń ṣe. Mo ní wọn ó gbé ibi ọmọ náà sínú igbá àdémú ọlọ́mọ rí tàbí ìkòkò tó ní ọmọ rí. Ó ní bí wọ́n ṣe ń ṣe o. Wọ́n fọmọ rí ẹ̀dẹ́, wọ́n ó rí mọ́lẹ̀ bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́. Mo kàn fẹ́ sáré rán wa létí pápápá ká tó wọnú tòní lọ ni. Àwọn míì máa ń fi nǹkan kankan tá à ní láǹfààní láti sọ lórí afẹ́fẹ́, wọ́n á máa fi kún un kí wọ́n tó rí mọ́lẹ̀ láyé àtijọ́. Àmọ́ gbogbo ohun tí wọ́n fi kún un ó gbọ́dọ̀ lọ ní ìbámu pẹ̀lú àṣà ìdílé wọn. Ṣé mọ̀ pé àṣà bí wọ́n ṣe ń ṣe nílé tiwa bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe ń ṣe. Wọ́n ní báyìí là ṣe ńlẹ̀ wa, èèwọ̀ ni nílẹ̀ ibòmíì. Báyìí là ṣe ńlé wa nílẹ̀ wa, èèwọ̀ ni nílé àbí nílẹ̀ ibòmíì. Ó gbọ́dọ̀ lọ ní ìbámu gẹ́gẹ́ bí àṣà ìdílé àwọn tí wọ́n ní ọmọ ọ̀hún. Wọ́n gbẹ́lẹ̀ kótókótó, wọ́n rìn ibi ọmọ sí. Ibi ọmọ yìí ṣe ohun tá a gbé jùnù ni mo sọ fún wa ní ìjẹjọ. Láyé àtijọ́, àwọn ìdílé míì wọ́n á ní kí ìyá ọlọ́mọ, ìyá tó ní ọmọ yẹn gangan tó bí ọmọ ìkókó tá à ń sọ yìí, wọ́n ò ní kó gbé ibi ọmọ òun, yóò gbé tẹ̀lé bàbá ọmọ tàbí olórí ẹbí lọ sí ibi ilẹ̀ kótó tí wọ́n gbẹ́ tí wọ́n fẹ́ rin ibi ọmọ yẹn mọ́. Yóò gbé tẹ̀lé wọn, yóò máa fọkàn ṣàdúrà, kò gbọ́dọ̀ wẹ̀yìn, yóò máa ṣàdúrà torí pé tibi tire la dálé ayé, kíbi ó padà lẹ́yìn ọmọ òun o. Ire ni kó máa fojoojúmọ́ wá ọmọ ìkókó, ọmọ òpólò, ọmọ píníṣín tá a ṣẹ̀ bí yìí. Yóò máa ṣàdúrà tó bá dé ibi ilẹ̀ kótó yìí tí wọ́n gbẹ̀hún tí wọ́n ò rí ibi ọmọ mọ́. Òun ni ó gbé sínú ẹ̀, ìyá ọlọ́mọ ni ó gbé sínú ẹ̀, yóò fi ọwọ́ ọ̀tún àtòsí yóò fi rọ́yè pẹ̀dí. Àwọn èèyàn ń wò bí mo ti ń ṣàpèjúwe rẹ̀. Daniel òǹkẹ́ tí pọ̀ ní sí ọ, òǹkẹ́ tí pọ̀ o. Yóò wá bẹ̀rẹ̀ sí ní fi ọwọ́ ọ̀tún àti tòsí yóò fi rọ́yè pẹ̀ bò mọ́lẹ̀. Nǹkan ńlá ni ibi ọmọ láyé àtijọ́. Àwọn àgbà àtijọ́ wọn kì í fi ń tàfàlà. Yóò forúkún méjèèjì kúnlẹ̀, yóò fi ọwọ́ ọ̀tún àtòsí yóò fi rọ́yè pẹ̀dí lẹ́yìn tó ti ṣàdúrà tán pé tó ibi ìbànújẹ́ ó tòfò tààrùn kó máa gbénú ìgbẹ́wò òun àtọmọ òun o, towó tọmọ kó yálé wá bá wọn o. Bí wọ́n ti ń ṣe nù láyé àtijọ́. Mo sì wá sọ fún wa wípé ibi tá à ń lọ ò jìnnà lónìí rárá. Ibi tí a fẹ́ yà òun ló pọ̀. Bó bá ti ṣe bẹ́ẹ̀ tán, àwọn ọmọ ọkùnrin ilé òun ó dìde, yóò máa wọnú yàrá ẹ̀ lọ, yóò máa ṣàdúrà lọ. Àwọn ọmọ ọkùnrin ilé ni wọ́n yanjú ìtókù, wọ́n ò rọ́yè pẹ̀bù ibi ọmọ ọ̀hún mọ́lẹ̀. Níbẹ̀ ni ó jẹrà sí pátápátá. Ló fi jẹ́ wípé ẹni tí ó bá ilé tàbí ilẹ̀ tí wọ́n bá rí ibi ọmọ náà mọ́, àwọn ló lọ́mọ o. Àwọn èèyàn pè mí ní ìjẹjọ. Mo sọ fún wa pé èyí ló fà á tó fi jẹ́ pé tí wọ́n bá ń sunkún ìyàwó, tíyàwó fi sọ pé balùwẹ̀ tí wọ́n bá wẹ òun sí ibẹ̀ ni kí bí ọmọ tòun ó sùn dandan. Ó dáa, ẹ jẹ́ ká rìn báyìí lọ́sẹ̀ yìí lórí ibi ọmọ. Àní bó bá jẹ́ wípé àbíkú, Ọlọ́run ní jẹ́ kábíkú ó fi lé wa ṣe lé, kò ní fọ̀dẹ̀dẹ̀ wa ṣe bùgbé. Tó bá ṣe pé àbíkú ni ọmọ náà, ó ní bí àwọn àgbàlagbà ayé àtijọ́ yóò ti ṣe ibi ọmọ láyé àtijọ́. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àjò ńlá àwọn babaláwo adáhunṣe àtàwọn oníṣègùn ni wọ́n máa ń fi ibi ọmọ ṣe ní ayé àtijọ́. Àwọn babaláwo lè dá ifá tó bá jẹ́ fá ìdílé, tó bá dá fá tán, wọ́n á sì máa bo ibi ọmọ náà, ibi ọmọ àbíkú ọ̀hún, wọ́n á bò mọ́lẹ̀ tó ń ti fá bí wọ́n ṣe ṣe láyé àtijọ́ nù. Àwọn babaláwo á máa bo ibi ọmọ àbíkú ọ̀hún, wọ́n á máa bò mọ́ ibi tí ìyá ọmọ ti ń dáná.
bí ẹ̀yìn àrò bí kíṣìnì bí ó ti yé yín. Láyé àtijọ́ ẹ ṣá mọ̀ pé àrò là ń lò. Irú kíṣìnì tá a sì ń lò ní ìsìn táwa ní gáàsì tá a ní gbogbo ẹ̀ tá a ní kúkà tá a ní ó ti yé AC ń bẹ ní kíṣìnì ẹlòmíì. Ìṣerú ẹ̀ ni wọ́n ń lò láyé àtijọ́. Ọlọ́run ṣeun, ìrọ̀rùn ti dé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bí wọ́n ti ṣe é nu láyé àtijọ́ torí pé bí wọ́n bá bò mọ́ ilé ìdáná wọ́n gbàgbọ́ yí pé bọ́mọ náà bá tún lé ayé wa kò ní kú mọ́. Ìgbàgbọ́ àwọn baba ńlá wa nù láyé àtijọ́. Daniel ní irú ìgbàgbọ́ wo wa nù. Bí wọ́n ṣe ń ṣe láyé àtijọ́ nìyẹn. Wọ́n tún máa ń rí ibi ọmọ náà pẹ̀lú ifá sí ẹnu ọ̀nà yàrá ìyá ọlọ́mọ. Bẹ́ẹ̀ ni màmá tó bá ṣe ifá wọn tán wọ́n á rì mọ́ ẹnu ọ̀nà yàrá ìyá ọlọ́mọ. Wọ́n tún lè rí ibi ọmọ náà èyí tó jẹ́ ibi ọmọ àbíkú wọ́n tún lè rí mọ́ pẹ̀lú ifá mọ́ inú òkìtì ọ̀gàn nítorí pé nírètí wípé ọmọ náà kò ní kú mọ́ rárá tó bá tún lé ayé wá. Ṣé ẹ wá rí gbogbo ohun tí wọ́n ń ṣe yìí pàpà síbẹ̀síbẹ̀ náà Dáníẹ́lì àbíkú solóògùn dèké ni kò pé kọ́mọ tí yóò bá jábìkú tó bá tún padà wálé ayé tí yóò bá tún kú yóò tún kú. A gbọ́ wípé ẹlòmíì ẹ̀ẹ̀méje nìyá rẹ̀ bí kó tó dúró. Àmọ́ gbogbo etí tó ń gbọ́ mi lónìí lágbára lọ́wọ́ Elédùmarè àbíkú ò ní fi ilé wa ṣe bùgbé, ò ní fi ilé wa ṣe lé. Dídá ìwọ ọmọ òkókó ṣe pàtàkì láyé àtijọ́. Ṣé ẹ gbàgbé bá a ṣe ń bá a bọ̀? Ètò ìbímọ lẹ́yìn ìgbéyàwó àwọn àgbà àtijọ́ wọn kì í fọwọ́ yẹpẹrẹ mú. Dídá ìwọ ọmọ ìkókó ṣe pàtàkì láyé àtijọ́. Àwọn àgbàlagbà agbẹ̀bí wọ́n máa ń ṣe àkíyèsí eléyìí gan-an. Wọ́n máa ń kíyèsí ara lórí ọ̀rọ̀ eléyìí gan-an tí wọ́n bá fẹ́ dá ìwọ torí pé eléyìí jẹ́ nǹkan ẹlẹgẹ́ tó sì ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ, nínú ìrìn àjò ayé ọmọ òkókó láyé àtijọ́. Ohun èlò oríṣiríṣi ni wọ́n fi ń dá ìwọ ọmọ nílẹ̀ Yorùbá láyé àtijọ́. Nínú wọn ni ọrùn. Ọpẹ́lọpẹ́ bàbá mi Àṣàmú Akínrìndé àwọn ni wọ́n ṣàlàyé eléyìí fún mi dáadáa. Ọrùn lèmi náà máa ń pè tẹ́lẹ̀. Ọrùn ọjọ́ 5 sì ni Yorùbá ń pè ní ọrùn. A ní ọ̀sán já ọrùn dọ̀pá kì í ṣe ọrùn. Ọrùn yàtọ̀ sí ọrùn. Ọrùn ni ọjọ́ 5. Ọrùn òun ni mo sọ fún yín pé kí àgbàdo tó dáyé nǹkan kan ládìẹ ń jẹ o. Kí wọ́n tó kó bléèdì dé kóyìnbó tó ṣe ọ̀bẹ tí wọ́n ń pè ní knife. Nǹkan kan ni wọ́n ń pè ní ọrùn. Òun ni àwọn àgbà àtijọ́ fi ń ṣe ọ̀bẹ. Bó o ní kí n ṣe sọ ẹ kẹ́tí dáadáa. Ìbéèrè ó sì wá wáyé lórí ẹ jẹ́ ń ṣẹ́ mi lé ń bẹ̀ wọ́n. Òun ni wọ́n ń lò gẹ́gẹ́ bí ọ̀bẹ láyé àtijọ́ kọ́bẹ tó dé kí bléèdì tó dé kí abẹfẹ́lẹ́ ó tó dé. Àwọn nǹkan tí wọ́n fi ń dáwọ́ ọmọ nu. Wọ́n á máa fi igi gbẹ́. Àwọn míì máa ń fi ọparun ó lójú igi tí wọ́n fi ń gbẹ́ o. Ẹ mọ̀ pé gbogbo igi ní ń bẹ nígbó ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀du. Igi ọmọ nìkan ni wọ́n fi ń gbẹ́gbẹ̀du. Àmọ́ igi tí wọ́n fi ń gbẹ́ ọrùn yìí ó yà lára ọ̀tọ̀. Ọrùn yìí náà ó wà lára ọfà. Ṣùgbọ́n ọrùn tí abẹ ọ̀tọ̀ ni gẹ́gẹ́ bí bàbá wa Àṣàmú Akínrìndé bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ dáadáa nínú àwọn ìwé kan tá a kà tí wọ́n fi yé wa bẹ́ẹ̀. Bí wọ́n bá fẹ́ dáwọ́ ọmọ àwọn nǹkan tí wọ́n máa ń lò nù láyé àtijọ́. Àmọ́ nígbà tí òyìnbó ti ṣe abẹfẹ́lẹ́ wọ́n á máa lo abẹfẹ́lẹ́. Wọ́n á wá mú òwú wọ́n á fi di ìwọ́ tó kù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa ṣe kíni wọ́n máa tọ́jú ẹ̀ títí tí ó fi jiná. Àmọ́ àwọn nínú ìwádìí wa nínú àṣà Yorùbá àwọn àgbà àtijọ́ jẹ́ ó yé wa wípé àwọn orílẹ̀ méjì péré kan wà ní ayé àtijọ́ tó jẹ́ pé àwọn máa ń lo abẹ. Èmi ò wá mọ bí tí wọ́n ti rí abẹ yìí tí wọ́n ń lò láyé àtijọ́ ọ̀hún. Wọ́n ní àwọn orílẹ̀ yẹn ní Ifẹ̀ àti Òwu. Èyí ló mú àwọn àgbà àtijọ́ gbàgbọ́ wípé n tó fà á nìyẹn táwọn Òwu fi dínú. Wọ́n ní Òwu kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòwu. Gbogbo ọmọ Òwu lábẹ́njọ mo kí yín o ẹ káàsán o èmi ò tó yájú sí yín o. Ìwádìí ìjìnlẹ̀ tí iṣẹ́ ìwádìí sọ fún wa ńlá wa ń wí o. Gbogbo ẹ̀yin tìlú Òwu gbogbo ẹ̀yin ọmọ Òwu gbogbo ẹ̀yin ti Ifẹ̀ lákì o. Ìyégbàgede àṣà ń kí yín o. Bóò ni Daniel ṣá ti kí wọn dáadáa. Wọ́n là kí yín dáadáa. Ìyẹn débẹ̀ ó dúró. Lẹ́yìn tá a bá dá ìwọ ọmọ tán a wá bẹ̀rẹ̀ sí ní fi òwú
ó lè jẹ́ dúdú ó lè jẹ́ funfun, èyíkéyìí òwú tó bá lágbára tí yóò fi jẹ́ pé òun ni wọ́n fi dì tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní wẹ ibi ìdodo tí a ti dá ìwọ̀ ọ̀hún tí a wẹ̀ jiná. Ó jẹ́ ohun ìyàlẹ́nu ńlá gbáà. Àní ìṣọ́ Ọlọ́run pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ààbò Ọlọ́run pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ lórí wa láyé àtijọ́, nítorí pé bí kòkòrò kan tí wọ́n ń pè ní, tí Yorùbá mọ̀ sí ẹran ipá, tóyìnbó ń pè ní tetanus, bó ṣe pọ̀ tó láyé àtijọ́ tí wọ́n fi ọrùn dá ìwọ̀ yìí, ṣe mọ̀ pé Ọlọ́run ń ṣọ́ wọn, kò wọnú ìdodo ìwọ̀ ọmọ láyé àtijọ́, kì í sábà wọ́pọ̀, kò wọ́pọ̀, mo lè fi gbogbo ẹnu sọ wípé ọ̀pọ̀ ọmọ ní yè pèrègede láyé àtijọ́. Nínú àwọn ọmọ tó yè làwa tá à ń sọ̀rọ̀ yìí náà wà. Bẹ́ẹ̀ ni ọmọ tí ó bá ti lé ní 40 ọdún, ọmọ ayé àtijọ́ náà là á pè òun náà, àbí bó ní Dáníẹ́lì, àwọn Dáníẹ́lì ọmọ ayé ìsìn yìí. Bẹ́ẹ̀ àní tí òyìnbó ń pè ní tetanus tí Yorùbá ń pè ní ẹran ipá yẹn kì í sábà wọnú ìwọ̀ èyí tí wọ́n fi ọrùn yẹn gé láyé àtijọ́. Àwọn mìíràn wọn a máa fi àkísà aṣọ, wọn a máa fi mọ́ nǹkan gbóná, wọn a máa fi jó wípé kíbẹ̀ ó lè tètè jiná. Àmọ́ èmi ń sọ fún yín, ṣé mọ̀ pé Ọ̀yọ́ lèmi ti wá, Ìbàràpá Ọ̀yọ́ lèmi, ọkọ mi wá láti Ifẹ̀. Yorùbá méjì pàtàkì ló pàdé nínú ìdílé yẹn. Ilẹ̀ Yorùbá méjì pàtàkì ló pàdé nínú ìdílé mi. Èmi ò fi nǹkan gbóná jó ìwọ̀ àwọn ọmọ mi rí títí mo fi dẹ́kun ọmọ bíbí. Mo ti hangi búùtù, Daniel má rànjú, mo ti hangi búùtù, mo sọ náà níje lò pé mo ti hangi búùtù. Títí mo fi dẹ́kun ọmọ bíbí, èmi ò fi nǹkan gbóná jó ìwọ̀ àwọn ọmọ mi rí, torí ó ní ewé kan tá pò pọ̀ mọ́ òrí, òun lá máa fi pa ìwọ̀ òun títí ó fi jiná. Ẹnìkan sọ pé tí wọ́n bá jòwọ́ ọmọ ní hospital, wọn á sọ fún yín pé ẹ má jó dodo. Àwa náà kì í jó nílùú tiwa, àmọ́ ó ní àwọn ewé kan tí a máa pò mọ́nú òrí tó yẹ pé òun lẹ́ máa fi pa, yóò sì máa jiná tí ọmọ náà ò ní sunkún lóru. Àwọn ọmọ mi á máa sùn fọnfọn, wọ́n yẹ sunkún inú ìwọ̀ tí wọ́n ní ọmọ kan máa ké lóru tí ò ní já sùn. Àwọn ọmọ tèmi ké bẹ́ẹ̀, wọ́n bá ké ebi ń pa ni, tá bá sì fún lóúnjẹ tán yóò tún padà sùn. Oríṣiríṣi ni ìdílé, oríṣiríṣi ni ìlú, oríṣiríṣi ni bá ti tọ́jú ara ẹni láyé àtijọ́. Ọ̀pọ̀ ọmọ ìkókó mi ó kàn máa sunkún lọ́gànjọ́ òru, ní inú run ni, inú ìwọ̀ ni. Kò sírú ẹ̀ lọ́dọ̀ àwa kan nílẹ̀ Yorùbá, nítorí pé bá a ti ń ṣe ìtọ́jú ọmọ ìkókó ó yàtọ̀ọ̀tọ̀ síra wọn. Àní ọmọ wíwẹ̀ láyé àtijọ́, nǹkan pàtàkì ni àwọn àgbà obìnrin lé ní wẹ̀ ọmọ láyé àtijọ́. Irú omi tí wọn yóò sì fi wẹ̀ ọmọ tuntun, ọmọ ìkókó, ọmọ òpóǹlù, ọmọ píníṣín ẹ̀jẹ̀ ọ̀run yìí láyé àtijọ́ yóò wà lórí ètò ìdílé kọ̀ọ̀kan, nítorí pé àwọn ìdílé míì wọ́n máa ń lo omi gbígbóná, àwọn ìdílé míì wọ́n á ní olómi tútù làwọn, wọn kì í lo omi gbígbóná. Ṣó o gbọ́ rí pé Daniel, ṣó o gbọ́ rí pé àwọn míì wà tó yẹ pé wọn ò gbọ́dọ̀ fi omi gbígbóná kan ara wọn? Ó wà dáadáa. Èèwọ̀ ìdílé wọn ni wọn ò gbọ́dọ̀ fomi gbóná wẹ̀ ọmọ, wọn ò gbọ́dọ̀ fi kan ara débi tí wọ́n fi wẹ̀ ọmọ ìkókó wọn. Àwọn míì sì wà tó yẹ pé omi gbígbóná ni wọ́n fi wẹ̀ ẹ́. Àwọn míì wà tó yẹ pé omi dùn tí wọ́n ń pè ní omi ògì ni wọ́n máa òun ní àkọ́wé ọmọ ìkókó wọn ó kọ́kọ́ fi wẹ̀. Ìwádìí ìjìnlẹ̀ ló jẹ́ a mọ̀ bẹ́ẹ̀. Nínú àṣà Yorùbá, òun mo yẹ sọ fún yín pé ó kẹnu gan. Ibi tí èèyàn bá wá dé ni ó mọ̀ dé, náà ni yóò sì rí dé. Daniel bò ní ṣáà máa ó dá, ẹ jẹ́ ká tara ṣàṣàṣe báyìí. Ó wá jẹ́ pàtàkì nínú àṣà Yorùbá ní ti àwọn onílù àyàn àgálú. Ó jẹ́ àṣà àwọn onílù wípé kí wọ́n tọrọ kànkàn, kí wọ́n tọrọ ọṣẹ, kí wọ́n tọrọ osùn, kí wọ́n sì tọrọ omi fi wẹ̀ ọmọ wọn fún ìgbà àkọ́kọ́. Nígbà tí mo kéré gan, mo wà nílé ìwé ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo wà, primary àbí èèyàn lẹ́ ń pè ní primary ni mo wà. Wọ́n bá sáré wọnú ọjà, àwọn ìyá ilé onílù ní abúlé wa, wọ́n bá sáré wọnú ọjà tó gbajúmọ̀ tá à ń ná lérò wà ní. Wọ́n bẹ̀rẹ̀ sí ní tọrọ abímọ o, mo ní nígbà tẹ́ wá bímọ ńkọ́, kí ló kọ́ àwa? Ẹ kú ewu ọmọ la máa ń kí ẹni tó bímọ, kí ló wá kàn wá tẹ́ fi ń wọnú ọjà? Lórí ẹni tó ń ta kànkàn wọ́n tọrọ kànkàn. In tó ṣojú mi kòró ni mò ń sọ. Wọ́n tọrọ kànkàn lórí ẹni tó ń ta kànkàn nínú ọjà, wọ́n tọrọ ọṣẹ lórí ẹni tó ń ta ọṣẹ nínú ọjà,
wọ́n tọrọ osùn lọ́wọ́ ẹni tó ń to osùn nínú ọjà, wọ́n tọrọ àdí àgbọn tí wọ́n máa fi pa ọmọ yẹn lára. Ẹ mọ̀ pé ìpara oríṣiríṣi ètí ìdè wọ́n tọrọ àdí àgbọn, wọ́n tọrọ oríṣiríṣi nǹkan, kódà wọ́n tọrọ omi nídìí kànga lọ́wọ́ ẹni tó ń fa omi tí wọ́n lọ fi wẹ ọmọ yẹn. Ṣé ẹ mọ ìgbàgbọ́ wọn ṣá nínú àṣà eléyìí tí àwọn onílù máa ń ṣe yìí? Ìgbàgbọ́ wọn ni pé bí wọ́n bá ṣe eléyìí fún ìgbà àkọ́kọ́ fún ọmọ ìkókó tí wọ́n bí òun, ọmọ ọ̀hún náà ò ní ní ìtìjú, yóò lọ́kànjú àtò bẹ́ẹ̀ gẹ́, kò ní ní ìtìjú Ọlọ́run ṣàánú mi, kò ní ní ìtìjú láti ṣiṣẹ́ agbe eléyìí tí a gbàgbọ́ wípé àwọn onílù máa ń ṣe. Yóò lè ṣiṣẹ́ bàbá rẹ̀, yóò lè ní ìgboyà láti lùlù débikíbi tó bá wù ú, láti ṣàgbé débi tó bá wù ú, láti ṣiṣẹ́ bàbá rẹ̀ débi tó bá wù ú. Ìgbàgbọ́ wọn nu láyé àtijọ́. Ọjọ́ ń rebi àná, ọ̀run ń rebi àtiwọ̀ o. Àmọ́ ó ṣe pàtàkì, ní sùúrù, má ti jàgbé, mo kàn pé lẹ̀ ni. Ẹ jẹ́ ń ṣe eléyìí kí n sọra yan pápápá. Ó ṣe pàtàkì kí ẹni tó fẹ́ wẹ ọmọ fún ìgbà àkọ́kọ́, tó fẹ́ wẹ ìkókó fún ìgbà àkọ́kọ́, kó wẹ ọmọ tuntun ọ̀hún, kó wẹ mọ́ tónítóní, kó wẹ dáadáa. Láyé àtijọ́ mo bá ṣẹ̀ṣẹ̀ bímọ ńgbà àkọ́kọ́, wọn a máa fi epo pa lára látòkè délẹ̀, wọ́n á wá mú osùn, wọ́n á fi pa lára látòkè délẹ̀, wọ́n á wá mú epo pupa, wọ́n á fi pa lára látòkè délẹ̀, wọ́n á fàdí àgbọn pa. Wọ́n ṣẹ̀ wá mú ọṣẹ tó dáa, ó lè jẹ́ dúdú, ó lè jẹ́ èyíkéyìí ọṣẹ, wọ́n á mú sínú nǹkan tó tóbi dáadáa. Wọ́n á wẹ ọmọ ọ̀hún láti orí délẹ̀ títí dórí èékánná. Wọ́n á wẹ̀ mọ́ tónítóní, wọ́n lè wẹ̀ bẹ́ẹ̀ fún ẹ̀ẹ̀mẹ́ta tí wọ́n á wẹ̀ mọ́ tóní. Nítorí kíni? Nítorí òórùn ara ni. Wọ́n gbàgbọ́ wípé ọmọ tí wọn ò bá wẹ̀ mọ́ tónítóní fún ìgbà àkọ́kọ́ yóò ní body odor títí tí èé jáde láyé lọmọ mi ò fi máa rùn. Bẹ́ẹ̀ bá rẹ́ ọmọ mi tí ń rùn láyé ìsìn, ẹjọ́ rẹ̀ kọ́ o. Bí wọ́n ti wẹ̀ ẹ́, ọwọ́ tó wẹ̀ ẹ́ fún ìgbà àkọ́kọ́ nígbà wọn bí ni. Ẹ dákun, ta ló ń bẹ lójú òpó òun? Ẹ káàsán, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Gbàgede àṣà lètò. Ṣẹ́gun Síndódó láti Ìjẹ̀jà, Gbàgede àṣà lètò. Nítorí body odor, òórùn ara, kọ́mọ má máa ṣàyàn ni wọ́n fi ṣeun. Ṣé ká mú béèrè wá? Ṣẹ́gun Síndódó, ṣé ká mú béèrè wá? Ó yẹ dárúkọ àṣà ìranra ẹni lọ́wọ́ méjì nílẹ̀ Yorùbá, méjì péré ni kẹ́ ẹ dárúkọ nílẹ̀ Yorùbá tí Yorùbá gbàgbọ́ nínú ẹ̀. Ení, èjì, ẹ máa lọ, ẹ gbà, ẹ ṣe, ẹ sọ dáadáa. Ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ẹ káàsán o, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè mí? Àṣẹ Ìdùmarè. Àmì, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Kí lorúkọ yín? Ó dàbí nǹkan. Ta ló wà lójú òpó yìí? Ta ló wà lójú òpó yìí? Tẹ́ bá ti pè wá, yí ẹ̀rọ rédíò yìí sílẹ̀ dáadáa. Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Saheed láti Ìtàkà. Ìgbà wo ni mákù òní kú? Òwe ni, ẹ bá mi parí ẹ̀. Òwe ni, ẹ bá mi parí ẹ̀. Saheed láti Ìtàkà, ẹ̀dẹ̀ tí ń bá ètò yìí bọ̀ tipẹ́ o. Ẹ ṣeun, ẹ máa bá wa bọ̀. 09012468802. Hello, ẹ káàsán mà. Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Láti Ọbádá Oko, Gbàgede àṣà lètò. Ìgbà wo ni mákù òní kú? Òwe ni, ẹ bá mi parí ẹ̀. Mo ń gbọ́ yín.
Mm. Mm. Bẹ́ẹ̀ ni. Mà ṣe o. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ṣé ẹ rí àṣà ìdílé wọn ni kò sì tẹ̀lé nítorí pé wọ́n ti ọ̀làjú ti dé bó ṣe ṣẹlẹ̀ ní ọ̀dọ̀ tiwọn náà sọ ohun. Hello, kí lorúkọ yín? Ta ló wà lójú òpó yìí? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ìpè òun ti já o. Àwọn ìpè ló ń já ìpè àwakọ́. Ẹ káàsán. Apẹja Ẹ̀gbá màá sọ̀túnmọ̀ ẹ̀ lẹ́ni àti jẹ́jọ́ ni mo ti fòwe yẹn sílẹ̀. Mo sì sọ wípé ìtàn dòwe ṣéèyàn wà ń bẹ̀. Ó yá kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Mo sì sọ fún wa pé bàbá wa Akeem Adisa láti ìlú Abẹ́òkúta. Gbàgede àṣà lètò ṣe ń bá wa bọ̀. Ṣòǹlẹ̀ ṣe ń bá wa bọ̀ láti ìgbà tá a ti bẹ̀rẹ̀. Ìgbà wo ni má kú òní kú? Òwe ni nílẹ̀ Yorùbá, ó yẹ bá ń parí ẹ̀. Ìgbà wo ni má kú òní kú? Ẹ gbà o. Ẹ gbà rárá. Òwe yìí mo fi sílẹ̀ láti ìjẹjọ́. Kódà mo tiẹ̀ tún sọ pé a lè máa tẹ àtẹ̀jíṣẹ́, mi ò parí ẹ̀. Hello, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Màmá wa Oyèwọlé láti Ṣàngó. Ọlọ́run ló ń tò ó. Ìgbà wo ni má kú òní kú? Ẹ̀gbá. Mo sọ ní ìjẹjọ́ wípé ìtàn dòwe kan láàrin Àfọ̀njá àti àwọn Ọ̀yọ́mèsì ni màá ṣàlàyé ẹ̀ dáadáa lónìí. Gbogbo bá ṣe ń sọ náà ẹ máa bá wa dé, ẹ máa bá wa kọ́lẹ̀ nítorí pé ìdánwò ó tún padà wáyé lórí ẹ̀. Ta ló wà lójú òpó yẹn? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ọlọ́run ló ń tò. Mrs. Iliasu láti Adigbe. Òfin wà kẹ́ tó sọ̀rọ̀. Òfin wà. Tí n bá béèrè ìbéèrè kan tó bá jẹ́ pé eléyìí tẹ́ ẹ ti fi jẹ ẹ̀bùn lórí gúrúùpù òun ni tẹ́ ẹ bá gbà ẹ̀ nígbà ẹ̀bùn yẹn ń bí. Ó yá, ìgbà wo ni má kú òní kú o? Tí ẹ̀ tún wá gbà á. Mo mọ̀ pé ẹ wà lórí gúrúùpù Yèyé Gbàgede Àṣà. Mo dẹ̀ mọ̀ pé ẹ ń gbọ́ gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹn lóríṣiríṣi. Wọ́n ti ṣe, àwọn bàbá yẹn tún ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan kọjá láàárọ̀ yìí. Wọ́n ṣe kan nírọ̀lẹ́ àná. Àbí? Hello, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ìpè yìí ò jágara o. Ìpè yìí ò tọ́ rárá. Ẹ bá wa pè padà tàbí kẹ́ ẹ kúrò níbi tẹ́ ẹ wà. Ṣé wọ́n ṣì wà lórí òpó yẹn? Ẹ pè padà, ẹ lè pè padà. Ìpè yẹn ò tọ́. Lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Láti Olúwo. Mò ń gbọ́ yín. Gbàgede Àṣà lètò. Rárá, kò rí bẹ́ẹ̀. Ṣé èèyàn wà ńbẹ̀? Ẹlòmíì wà ńbẹ̀. Ó yá, hello, kí lorúkọ yín? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Gbàgede Àṣà lètò. Ògún láti Ìjàyè Abẹ́òkúta. Ó yẹ ká, Ọlọ́run ló ń tò. Ó yẹ káwọn ará Ìjàyè ti ẹ̀ gba ẹ̀bùn tí mò ń gbọ́ yín. Ó yẹ káwọn ará Ìjàyè ó gba ẹ̀bùn tó wà ńlẹ̀ yìí. Ó yá. Ìgbà wo ni má kú òní kú? Ìtumọ̀ kọ́ ni mò ń béèrè. Mo ní òwe ni. Ìtumọ̀ kọ́ ni mò ń béèrè. Mo ní ìgbà wo ni má kú òní kú? Òwe ni. Ẹ parí ẹ̀. Mi ì béèrè ìtumọ̀. Àwọn ó dàbọ̀. Àwọn àṣà àwọn akérèdé ni wọ́n máa ń ṣe ìtumọ̀ òwe. Èmi ò ṣe ìtumọ̀ òwe. Ẹ parí ẹ̀ ni mo sọ. Ìgbà wo ni má kú òní kú? Mo sọ ti èyí tí mo sọ ní ìjẹjọ́ wípé oúnjẹ tí baálé ilé kìí jẹ ìyàwó ilé kìí sè. Mo sọ fún wa, mo ti sọ túmọ̀ ẹ̀ fún wa ní ìjẹjọ́. Ó yá, ta ló wà ńbẹ̀? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ẹ bá mi gbóhùn sókè o. Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Ìpè yẹn ò tọ́ rárá. Ojú òpó yẹn ò tọ́ rárá. Ta ló wà ńbẹ̀?
mo sọ fún wa ní ìjẹjọ pé ọ̀pọ̀lọpọ̀ òwe ni a kì í pa bí àwọn baba ńlá wa ṣe pa láyé àtijọ́, a kì í pa bólówè ṣe pa. Ọ̀pọ̀ òwe láti dorí ẹ̀ kodò. Ẹ jẹ́ n sáré ṣàlàyé ìgbà wo ni má kú òní kú pàápàá nítorí àkókò wa, ọjọ́ ń rebi àná, ọ̀run ń rebi àtiwọ̀. Torí pé asáré tètè là ń pe ọjọ́, obìnrin ń bìrí lórúkọ ìgbà. Kíní ọ̀hún ti kùn bèlé ń já. Ó yá, ẹ jẹ́ n ṣe báyìí. Ìgbà wo ni má kú òní kú? Òwe ni nílẹ̀ Yorùbá. Ìṣẹ̀lẹ̀ ńlá kan tó ṣẹlẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì àti Àfọ̀njá sì ni, bí mo ṣe gbọ́ lẹ́nu àwọn àgbàlagbà bí wọ́n ṣe ṣàlàyé rẹ̀ fún mi. Ìgbà wo ni má kú òní kú? Nígbà tí má kú ò máa wo tí ń bọ Ifá. Má kú ò mọ̀wẹ̀ ó mọ òkun lódò. Má kú tún bá wọn sọ̀rọ̀ ògún bíbọ láì lájá. Mo ti gbé gbogbo yín mọ́lẹ̀ pérégede kí n máa kó ẹ̀bùn mi relé lókù báyìí. Ìgbà wo ni má kú òní kú? Ìtumọ̀ ẹ̀kọ́ ni mò ń sọ, ìparí rẹ̀ mò ń sọ fún yín yẹn o. Ìgbà wo ni má kú òní kú? Nígbà tí má kú ò máa wo tó ń bọ Ifá. Má kú ò mọ ìwẹ̀ ó mọ òkun lódò. Má kú tún bá wọn sọ̀rọ̀ ògún bíbọ láì lájá. Ẹ sọ fún má kú kó lọ kú. Ẹ wá jẹ́ n ṣàlàyé bó ṣe jẹ́ ìtàndòwe fún yín. Ìdáhùn tí Àfọ̀njá fún àwọn Ọ̀yọ́mèsì ni ìtàndòwe ni lẹ́yìn ìgbà táwọn Fúlàní ti Ìlọrin, èyí tí wọ́n ti kún Àfọ̀njá lọ́wọ́ láti rẹ́yìn ogun Aláàfin Àúlẹ̀. Mo máa ń sọ fún yín pé àwọn ìlú kan sí ìlú kan wọ́n máa ń gbógun tira, wọ́n máa ń bára wọn jagun láyé àtijọ́ ní ilẹ̀ Yorùbá. Aláàfin Àúlẹ̀ ó ń bá wọn ìtàn ń pọ̀, a lè lọ tààrà lórí ẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ kí n gẹ́gẹ́ bí òwe òun ṣe wá, ẹ bá sọ lérèfé. Ó tó Aláàfin méjì tí Ọ̀yọ́ fi jẹ lẹ́yìn Aláàfin Àúlẹ̀ tí Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá tó ní kí wọ́n lọ sígbáwò. Ìgbà tí ó wá yá, ìgbà tó tún yá, Aláàfin míì tún jẹ. Ìgbà tí Aláàfin Mákù jẹ, àwọn Ọ̀yọ́mèsì tún wá gbéra láti lọ bá Àfọ̀njá nílọrin. Ìwọ Àfọ̀njá, oṣù míì tún ti lé ní ìlú Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá wá béèrè lọ́wọ́ àwọn Ọ̀yọ́mèsì pé kí lorúkọ oṣù tuntun tó tún lé nílùú Ọ̀yọ́. Wọ́n wá fún Ààrẹ Kakanfò Àfọ̀njá lọ́kọláyà alùgbìn fóòṣà. Bí wọ́n ti ń kí Ààrẹ Kakanfò Àfọ̀njá láyé àtijọ́ nìhun, lọ́kọláyà alùgbìn fóòṣà. Wọ́n fún lésì pé Mákù ló tún jẹ, òun ló tún jọba lọ́yọ̀ọ́. Kakanfò Àfọ̀njá wá bú sẹ́rìn pé Mákù ló tún jọba lọ́yọ̀ọ́. Ìgbà wo wá ni Mákù ò ní kú? Ibi tó wé òun ti jáde nìyẹn. Ìtàn yẹn pọ̀, ó kẹnú, a lè sọ lórí ètò nítorí pé mo sọ fún yín pé àtẹnudẹ́nu à ń gba òwe Yorùbá láti ìran kan sí ìran kan ni. À ń gba òwe Yorùbá láti ìran kan sí ìran kan. Mo béèrè pé kí wọ́n dárúkọ àṣà ìranra ẹni lọ́wọ́ méjì. Wọ́n ní àṣà oko ríro. Ó ní bó ṣe yẹ kí wọ́n sọ. Àáró àṣà ìranra ẹni lọ́wọ́ méjì pàtàkì tó pàtàkì jù nílẹ̀ Yorùbá. Òun ní ọ̀wẹ̀. Yorùbá a máa bẹni lọ́wẹ̀. Ọ̀wẹ̀ òsì lẹ́san. Bó bá wùn ẹ́ tí bá bẹ̀ ọ́ lọ́wẹ̀ kó bá mi ṣe nǹkan, màá fún ọ lóúnjẹ ni wàá bá mi ṣe. Tó bá bá mi ṣe tán, kò di dandan kí n san padà fún ẹ. Àáró ni ó ní ẹ̀san. Àáró ni ìmíì tó yẹ pé tí bá gbé àáró fún Daniel bóyá Daniel ẹ̀yin àtàwọn kan àmọ́ ní àáró lóko tèmi ò tẹ́ ẹ bá ṣe tán, ìyẹn di dandan kí n san fún yín padà. Káwa náà ò tún kóra wa jọ ká tún wá ṣe àáró òun lóko ti Daniel náà. Ọjọ́ ti ń rebi àná. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ Yèyé Gbàgede Àṣà fans club lórí WhatsApp, a ní àwọn bàbá tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n fún wa ní ìdánilẹ́kọ̀ọ́. Gbogbo àwọn bàbá yìí ni mo kí o. Olóyè SB Bákàrè Ìbà Ààrẹ Pàràkò yìí fún rẹ̀, mo kí yín lágbára lọ́wọ́ Ọlọ́run. Ipa ò ní pin. Olóyè Òbé Adésọjí ọmọdé ilẹ̀ Yorùbá àti bàbá wa Adérẹ̀mí Fájẹ́yọ̀, gbogbo yín pátápátá ni mo kí, àti màmá wa Iliasu láti ìlú Àdìgbẹ́. Gbogbo wọn pátápátá wọ́n ń ṣe takuntakun, wọ́n ń ṣe àdúró ti Yèyé Gbàgede Àṣà. Ṣeun lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ o. Ẹni tó bá fẹ́ darapọ̀ mọ́ ìkànnì Yèyé Gbàgede Àṣà lórí WhatsApp, ẹ pè mí lẹ́yìn ètò.
ẹni tó bá fẹ́ fi ìpolówó ọjà sórí ètò yìí ẹ pè mí lẹ́yìn ètò kẹ́mi ètò yìí lè gùn káàtì ẹ̀ tún lè fẹ́ lójú sí ẹgbẹ́ ìpolówó ọjà yín wá 08039722703 08039722703 lẹ́ẹ̀fi darapọ̀ mọ́ mi lẹ́yìn ètò kẹ́ẹ̀fi pè mí lágbára lọ́wọ́ Elédùmarè ayọ̀ látún fi pàdé lọ́jọ́ mẹ́jọ ipa ò ní pín ìkọ́ ìkọ́bálá ìkọ́ ìkọ́mọ ejò lẹ́sẹ̀ èmi ní màá wá ẹ̀yin náà ní màá bá yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi Ìbàràpá ni mí ọmọ àfi bàràpilẹ̀ ọ̀rọ̀ ó dàbọ̀.